I am making this video to really lie what was really, not because of what people are going to say or what people are already saying, but to really lie. So really, what you need is already, but I'm already. So I really want to be sorry. But making this video to really to Ọlọ́run àti àti story dikan. Àwọn tó ṣe Mùsùlùmí tó máa pick on ọ̀rọ̀ wa Mùsùlùmí tó máa sọ pé àwọn máa pick on ọ̀rọ̀ wa tó máa bẹ̀rẹ̀ Jésù pé so mo ka tẹ ọmọ lẹ́yìn kúrò ńbẹ̀. Ṣé mo ti dé mo ka mo ti dé. And question one di ẹ̀mí látọ̀dọ̀ àwọn Mùsùlùmí pé bí àṣàrí tẹ is this true? Mo dẹ̀ tí wọ́n ti táwọn afá wọn ti yín nù dáadáa. Ní instead ṣe náà kálukú ṣàwàdà kálukú sọ ju mo fẹ́ trend èébú kálukú ń bu ẹ̀yàn náà. Tẹ́bá dé mọ́kà cleaners pọ̀ mọ́kà kó tó mọ́kà haram díẹ̀ àìkọ́ tó pé ní wọ́n máa mú all the time òun dọ̀tí ó máa mú all the time so cleaners wà everywhere. And so every time tẹ́ kí n lọ́wọ́ ni wọ́n láti tàlá ẹ̀sìn mọ́mi lára wa cleaner máa wọ́n ní ẹ̀tọ́ kan láti wá disturb tẹ̀sí kí n lọ́wọ́ dèbí wọn àbí wọn tiẹ̀ bí wọn dá tẹ́lẹ̀ fọlá wọn tí wọ́n máa píkì ní táìmù tẹ́sí gbé wọn tó tẹ̀ ẹ̀kan jókòó bóyá àsìkò òun bọ̀ abẹ́kan jókòó sínú mọ́ọ̀sì wọ́n máa píkì kọjá láàrin bọ́ wọn tún lè nìkan dìde tó bá gbẹ náà cleaner tó ń fi báyìí máa ṣe ìlẹ̀ láwọn tó ń lo mọ́pá tó ń lo mọ́ọ̀pù ni tó bá ti ń bọ̀ tó bá kẹ́ jókòó síbẹ̀ yàrá ìkírun they will not come there at that time ibi táwọn èèyàn gbà kọjá táwọn èèyàn kọjá mi máa clean at that time àwọn kan tó máa ń léèyàn ní haram làwọn ọlọ́pàá ẹ máa bọ yálà hajj yálà kó lè ṣe bí wọ́n léèyàn torí pé bí ọ̀bẹ̀kẹ́ kírun reason is that tí ọba yìí ń dẹ́ tó sí yẹn pẹ̀lú tó sí bẹ́ẹ̀ for example yemen gate yemen corner táwọn èèyàn gbà wọlé láti bẹ̀rẹ̀ àbí umrah gate táwọn èèyàn gbà lọ sí umrah tẹ́bẹ́ jẹ́ kó sí wọn máa lé kúrò kẹ́kẹ́ máa kírun bẹ́ẹ̀ and èmi ti ṣe pé wọ́n ní wáyé wá gbé wọ́n wẹ́ táyé ṣe nọ́fìlà méjì rákà méjì mọ̀kámọ̀ Ibrahim yẹn mo sáré gbé òun ní wàlá ọlọ́pàá yìí ó yẹ kí n kírun tó wọ́n bá gbé lọ kí n kúrò bẹ́ẹ̀ kí n kúrò mi ó ti ṣe mo ti gbé òun báyìí wà láì tàlá fún mọ̀lẹ́lá wọ́n dá báàgì tàlá kí n kírun tó bẹ́ẹ̀ kí n tó tẹ̀síra bẹ̀rẹ̀ mo bínú bọ́lá lọ́bọ̀lọ́bọ̀lọ́bọ̀ ni wọ́n ti ṣe látàrọ̀ kò rí sọ́wọ́n pàlọ́ máa ń léyàn and the reason is that bí wọ́n rí sábà gbé ẹ̀ tí gbọdọ̀ tó sí bíbá ìṣẹ́dá àwọn ọ̀dọ́ kọjá they will chase it from there ìyẹn wà fún ọmọdé kẹ́kẹ́ rún bẹ́ẹ̀ ọkùnrin yẹn ti náà léyàn wà láì. gbogbo ìjẹ́ ìyẹn tó lè jẹ́ pípọ̀ ní tẹ́tí ṣe kíkìkan tó ìgbẹ́ tó kó wọlé lọ́tọ́ mọ̀ ṣe torí ètò ìlú láti wà lọ́sílì àtòrí àwọn tó ń ṣe lẹ́sìn mùsùlùmí tó máa ń fi àwọn ọ̀rẹ́ àtàkì wa lọ́ọ́ fi ṣe fídíò tó dáa mọ̀ bí mọ́tò bí àwọn ètò ìgbé àṣẹ́dẹ́gbẹ̀ wà lọ́sọ̀ tó ti dé mọ́ta òtí lọ́ọ́ ti dé mo dẹ̀ fi ṣe fídíò yìí. And it is not to offend anybody. I say, yeah, I saw the correct the point is, Mecca is a place that everybody is welcome. Because you are from Nigeria, we are making it make for because you are not a VIP, everybody plays together. So that is it. And please, this is the only aspect I'm going to contribute to. So you can that's why I talk. Not because of maybe asking to be called. Do not tag me to any of this side again. Please, you see, I find that crazy. People cost me, I shake for me, I can look at you again. Let go for me. Now, I'm walking left for me. I wasn't this is the last time. You